080561005 gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa gbogbo wa lámọ̀ bí ìlú ṣe rí bí ìlú ṣe le nígbà tí wọ́n nílùú lé ìlú ṣe bákan nígbà tí wọ́n ń tiẹ̀ ìwọ wá ní ó dá o wọ́n nílùú lé ìwọ náà wá fẹ́ pín nǹkan fáwọn èèyàn ó wá kó ṣúgà lọ mọ́ṣáláṣí ṣé ẹni tẹ́bí ń pa mọ́ ọlá ṣúgà ni ẹni tẹ́bí ń pa ọlá ṣúgà ìwọ àwọn èèyàn nínú ibi tá a wà yìí ní àsìkò tá a wà yìí kì í ṣàsìkò tó máa ní ìwọ kan wá kó tírà lọ mọ́ṣáláṣí lọ fáwọn ebi ń pa àwọn èèyàn ebi wà níta gbogbo ẹnikẹ́ni tó o bá ti ní pátágbára yẹn bá ti wà lọ́wọ́ ẹ fáwọn èèyàn ló ń jẹ bó jẹ́ sísè ni bó jẹ́ tútù ni bó fúnyàn gàrí wọn á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kódà kó o jẹ́ ògìnì wọ́n sẹ́ fúnyàn òun làwa ṣe sọ lórí ètò yìí wípé ṣé ẹ rí èmi ti wá wò ó ti wá padà yé mi pé àwa tá a lówó lọ́wọ́ tọ́lọ́hún kẹ́ gidi gangan la ìfẹ́ ṣàánú ṣé ẹ ráwa tá a wà middle class àwa kòlàkòṣàgbé yìí la máa ń ṣàánú ara wa ṣé ẹ ráwọn tó ní bílíọ̀nù tírílíọ̀nù yẹn wọ́n máa ń rí wa bíi pé wàhálà wa pọ̀ ni wọ́n á máa láwa ń tọrọ wọ́n á máa lẹ́ ṣàwà ẹ wo ẹ lọ fọ́lọ̀ mi lórí Jumobi Omisore lórí Facebook àbí kẹ́ lọ sí official Jumobi Omisore lórí Instagram àbí kẹ́ lọ sí orí YouTube mi Jumobi Omisore torí pé mo máa ṣe àwọn ètò fún wa ń bẹ̀ torí pé bá a ṣe wà yìí níbí báyìí tá a wà ààyè ò gbà wá púpọ̀ owó ni mo fi rí ayé àtẹ̀ǹtẹ̀ fi ń gbọ́ mi yìí lórí pé mo fẹ́ fún yín ní nǹkan mo tún fowó rà ni a tún bẹ̀ yín ni pé ẹ gbá wa ṣe nígbọ̀wọ́ ẹ fowó sápò wa ẹ kọ́ ìbùn fún ẹ jẹ́ ká fáwọn èèyàn àwa lè rí ìtì wọn jù yín lọ bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ lónìí àti mo yẹ àwọn èèyàn tí Ọlọ́run tara wa àfihàn àwa náà kọ́ lọ ni àwọn kan náà ló ń gbé wa lárugẹ la ṣe sọ pé lọ́wọ́ tá a wà kí ìṣàsìkò tó yẹ kí owó ọkàn wa máa lóun pín omi fáwọn èèyàn oúnjẹ náà fẹ́ jẹ ni ebi ń pẹ̀ ń mú mi ẹ fún wọn lóúnjẹ ẹ pèsè ẹ tí wọ́n bá wa mú mi lórí oúnjẹ ṣé mo wá ti bẹ̀rẹ̀ látàrí kó wá gbé mi páàkì fún mi tó bá a ti wà yìí ebi wà lu ebi ń pa àwọn èèyàn ẹni tí ìwọ bá nípa gbogbo tó wà nù stó ẹ̀yẹn táwọn kan ti fún ẹ̀yẹn tó ìwọ kan ní àwọn kan tó ti gbá ń pà wá fún ẹ wọ́n ti ru gbogbo ẹ̀ wá kó bọ́ ta fáwọn èèyàn ẹ pè sórí 07044244984 07044247984 ìwọ tó o bá pè mí o fẹ́ fún mi lẹ́bùn ni o àbí kó o ní kí n pówó fáwọn èèyàn tó ráwọn kan jẹ̀bù tí mo ní wọ́n wá wọ́n ní jẹ̀bù ìpẹ́rù làwọn ti ń bọ̀ àwọn tó fẹ́ wá láti Kútọ́nù àwọn kan pè láti Ṣàgámù ẹ mọ̀ pé owó tá a fi wọ mọ́tò gan ojú ń tán fẹ́ wá gbà lọ tẹ́yìn bá lè fún wa lówó ká fowó ránṣẹ́ sí wọn ẹ pè wá sórí 07044247984 Jumobi Omisore ilẹ̀ màmá bá sọ̀rọ̀ ẹ pàdé mi tó bá di lọ́jọ́ Tuesday yẹn ní ọjọ́ Tuesday ní ọjọ́ mẹ́rin òní láago 6:30 ọ̀rọ̀ fún àkọsí ètò Nurusalam Masha Allah. mímí fáárì pé mùsùlùmí. bẹ́ẹ̀ni mùsùlùmí náà ní kọ́lọ́run bá ṣe wá mùsùlùmí tó jẹ́ pé onígbàgbọ́ òdodo já lọ gbé ètò kàlámùlà. Wa alaikum wa rahmatullahi.